ẹ̀dú sùdé sálẹ̀ kòkó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dúró lérí kí wọ́n pa Abraham ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ sí ti ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ kí wọ́n tètè pa káṣírí lè mẹ́tù wàláhì mo fọlọ́ búra àmọ́ èyí tó dá mi lójú ni pé bọ́mọ̀ ń ṣe kéré tóun bọ́mọ̀ ń ti kéré mọ́ ó dá mi lójú wípé kárásímà rẹ̀ ò gbé kó dẹrù sẹ́bẹ̀ wò tí kì í bá ṣe wípé àwọn kan bẹ́ lábẹ́rẹ̀ káwọn ọlọ́pàá gbìyànjú ká tú sùdé sálẹ̀ kòkò ẹ pé kan nínú wọn ti jáde kíní kan lóòótọ́ la ní ẹ sáré àmọ́ àní kẹ́ sá báyìí ẹwọ rí ibú lẹ́nu àwọn ní kẹ́ sáré àmọ́ àwọn ní kẹ́ sá báyìí gbogbo orú àgbákò yìí wọ́n fi lọ àwọn náà àwọn òsẹ́ni láàyìlá ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run ẹ lè ṣe stíkì fáàrù gbogbo yerú yín bẹ́ẹ̀ ìbànújẹ́ méjì níbẹ̀ níbi ọ̀rọ̀ yìí ìbànújẹ́ àkọ́kọ́ òun lọmọ ọlọ́mọ tí ètí ìráyè rẹ̀ fi ṣe nǹkankan ìbẹ̀ ìnáhà aláwáṣákì tàkàrùjì ìbẹ̀ lérí wípé ó fẹ́ parí ní skul tí ń lọ College of Education Ìlọrin ìyẹn làgbákò yìí ṣe gbogbo wàhálà táwọn òbí rẹ̀ ti ń ṣe látìgbà tí wọ́n ti bí ọmọbìnrin yìí tí wọ́n fi hàn níléèwé tó lọ primary school tó lọ secondary school ó fi wá institution which is College of Education college rẹ̀ tó lọ ń túmọ̀ páwọn òbí tó bí tálíkà ni wọ́n àmọ́ máa wá gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ni wọ́n fi tiraka ni wọ́n fi hàn lọ́bí tó lọ yìí ẹ wá wo bí tọrọ ọmọ yìí lọ lè já sí gbogbo wàhálà táwọn òbí rẹ̀ ṣe pátápátá wàhálà náà gbé ọmọ tí wọ́n rò pé yóò jẹ́ dùnú fáwọn lọ́jọ́ alẹ́ pẹ̀lú ẹ̀kọ́ táwọn ń kọ́ pẹ̀lú títọ́ ti ẹ̀kọ́ táwọn ń tọ́ ọmọ náà padà wá jẹ́ ìbànújẹ́ alẹ́ fún wọn ìbànújẹ́ àkọ́kọ́ tó wà lérí ọ̀rọ̀ yìí ìbànújẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lérí ọ̀rọ̀ yìí ó ní ọmọdékùnrin tó pa ọmọ yìí tí ń jẹ́ Abdulrahman ọmọ kékeré àkọ́kọ́ ní pé ní tí ò níyè méjì nú ayé tí ẹ̀ náà ti bàjẹ́ ní tí ò níyè méjì nú ayé rẹ̀ ti bàjẹ́ òun gẹ́gẹ́ fún ara rẹ̀ ó ti dìbànújẹ́ fáwọn tàbí lóhun gẹ́gẹ́ fún rẹ̀ lọ́wọ́ báyìí ó ti dìbànújẹ́ òbí àwọn òbí rẹ̀ ó ti máa sáré káàkiri báyìí wọ́n ti máa náwó káàkiri báyìí wọ́n náwó ìbànújẹ́ owó tó pé wọ́n máa ná tí ó lè yíìdì kò sọ́gbọ́n tafẹ́ dá sí àmọ́ ẹ dákun jàmá ibi èmi fẹ́ lọ lálẹ́ yìí gangan ibi tí mo fẹ́ lọ lérí ọ̀rọ̀ yìí lálẹ́ yìí wallahi mo fọlọ́run tó dábì mo fi búra in tí ọmọ Abraham yìí ṣe yìí mùsíbà ni àmọ́ mùsíbà tiẹ̀ tó wá kéré èyí tó tóbi jù ní mùsíbà ó ní gbogbo tí ń jẹ́ lérí burúkú àfà àwọn àfà tí wọn ò ní àtibọ̀tán tó já sí pé tí wọ́n bá pè wọ́n ní wàásí àbí tí wọ́n bá bọ́ sí ní social media owó ni wọ́n fi hẹ̀ táìsì àwọn èèyàn wàláì wò lè ní àtibọ̀tán wàláì tàláì gbogbo tí ń jẹ́ àfà tí bá ti ń gbé ọlá fún owó wàláì kò lè lọ́la ìṣẹ̀ṣẹ̀ máa ṣe prógámù lérí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ò ní rí yín gbọ́yé wọn ní ọ̀dá sáàdì yín wọ́n ní àbíngbà tí ò ní ní tòótọ́ tálíkà ní mí àmọ́ wàláì tálíkà Ọlọ́run ní mí kìí ṣe tèèyàn tálíkà àtọ́lọ́ ní mí rọ̀díìtù bí máa kọ́ sàmọ́ lọ́wọ́ lì mo yọ́nú sí pé tọ́lọ́ pé fún mi o wọ́n fa wádìtù amúrí ilà kálíkì mo ju ọ̀rọ̀ mi alámọ̀rí mi mo jùlẹ̀ fọ́lọ́n alámọ̀rí mi mo jùlẹ̀ fọ́lọ́n èyí sínú àfáà tí máa sojú kòkòrò èyí sínú àfáà tí máa wọ owó èèyàn pé àbí yóò mú mi èyí sínú àfáà tí máa sí bẹ́ẹ̀ in ló fi já sí wípé èèyàn ní yẹ̀yẹ́ mímọ̀ kémi má tara tó ní ìjòkó ti nǹkan mi ó sì tóbi lọ́dọ̀ mi tó jù lọ ẹni pé àfáà kan níjọ́ ní tó sọ̀rọ̀ nípa àwọn onúkọ̀ọ́bà sáyé pé mo jáde mọ̀ríkàsí ni ilẹ̀ ní tàǹsọ̀ yìí kọ́dà kí tó ṣe mọ̀ríkàsí lásán nínú àwọn ṣíráìkà wa ilẹ̀ òun náà tó wà àmọ́ mo jáde tí mo ẹ̀sìpẹ́tì kó fún mi lésì kájọ wá wà kó kájọ túnra wa yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí wàláì mo ẹ̀sìpẹ́tì kó fún mi lésì tó ti jẹ́ mọ̀ríkàsí rẹ̀ ọ̀n fojú mímọ̀ gbolẹ̀ eléri bú mọ̀ríkàsí ni ọ jama ẹ dákun torí tọ́lọ́run gbogbo tí ń jí àfà tó bá dé òde àbódéwà sí àbówà lérí social media ọ̀rọ̀ ẹ sáré ọ̀rọ̀ ẹ má dúó ọ̀rọ̀ ẹ má ṣe gbá ọ̀rọ̀ ẹ má ṣàwo ẹni bá ń sọ ẹ má àṣàrà sọ́dọ̀ rẹ̀ yìí pé eléyìí ibú àfà nìwọ̀ yìí nínú àwọn àfà tí ń ba ayé jẹ́ bákan náà ó ní gbogbo àfà tẹ́ ẹ bá rí lórí social media bí ní wà sí tí wọ́n ń polówó oògùn wọ́n ba ayé jẹ́ rìsọ́ọ̀tì gbogbo ń tẹ̀sẹ̀ ẹni jáde yìí o wàláhì mo fọlọ́ọ̀ mo fi búra kò sí èyí tí ò ní kúnlẹ̀ tí ò ní ọrọ̀ owó jọwájú Ọlọ́run yìí nínú ẹ̀kọ́ ta kọlọ́dà náà Muhammad anábì ní àdáàlù alal khairi káfàáìlì ẹni ó tọ́ka àyàn sí mi dáadáa tó lójú ọ̀nà ní máa tọ́ táwa rẹni tí ń tọ́jú ọ̀nà ní tójú ọ̀nà dáadáa
dèdí ẹ̀san tẹ́ni tí ń ṣe dáadáa òun ó gbà ọlọ́run tó fi kún ẹ̀san fún òun náà nínú mafhumul mukhalafa lọ́dọ̀ àwọn ilé usul al-fiqh ó ní wípé adáàlú ala sharri kafa'ili bẹ́ẹ̀ náà lẹ́ni ó bá tọ́ka àwọn èèyàn síbi aburú dèdí eré ibú ayé àtàlùkí àmà tí ń jẹ́sàn tí tọ̀hún gbà ọba àbí ó tún kàn kún ẹ̀san fi ń tọ̀hún náà ni gbogbo ẹ̀dá tó bá sí ọmọ làkejì lọ́nà táyé rẹ̀ fi bàjẹ́ ọlọ́run ó bá yé ń tọ̀hún jẹ́ kó tó kú àlùkí àmà gbogbo orú àwọn àfà bẹ́ẹ̀ àmọ́ wọn mo ṣe prógámù kan níjọ́ ní kèpẹ́ púpọ̀ mo ní ta ló ṣe júwe láàfà ní mo ṣe prógámù gbogbo tí máa ń jí àfà tí máa ń fira rẹ̀ kọ̀mpìtì pẹ̀lú olówó eléri ibú àfà ni ọ̀la tẹ́mi ó wà lò tó ṣe pé èmi náà máa jí àfà lọ́la ẹnìkan wá dúró lónìí ìwọ̀n ba ìjà àfà ọ̀la ń jẹ́ ẹ wá sọ pé kí irú ẹni bẹ́ẹ̀ kábàá rẹ̀ àyè òun dáa gbogbo táwọn àgbàlagbà tàná tí wọ́n fi ra yìí tò níkalẹ̀ tí wọ́n fi ra àpọ́nlẹ̀ tò níkalẹ̀ tí wọ́n fi ra gbogbo ìfà tí kálukú wá ń jẹ lónìí tí wọ́n fi ra kalẹ̀ ẹni tí ò bá ti ṣerú bẹ́ẹ̀ ọ̀tá àwọn tàná ni bẹ́ẹ̀ sì ni ọ̀tá ọ̀la tiwa tó ni nírú ẹni bẹ́ẹ̀ gbogbo tí ń jà àwọn àfa ẹwò ẹ pé kan nínú wọn ti jáde kíní kan lóòótọ́ la ní ẹ sáré àmọ́ àní kẹ́ sá báyìí ẹwọ rí ibú lẹ́nu àwọn ní kẹ́ sáré àmọ́ àwọn ní kẹ́ sá báyìí gbogbo orú àgbákò yìí wọ́n fi lọ àwọn náà àwọn ò sẹ́ni láàyìlá ẹ lọ lè bẹ̀rù Ọlọ́run ẹ lè ṣe sídìkì fáàrù gbogbo yerú yín bẹ́ẹ̀ ẹ lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run mo lọ prógámù kan mo lọ ṣe wá sí mbẹ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Dr. Isa Al-Gambari wọ́n jẹ́rìí sọ̀rọ̀ yìí tí wọ́n bá wo prógámù yìí afáwọ̀ àgbà al-imam Fadilatu Sheikh Lukman Abdul Fattah baba lẹ́yìn kọrin ìmáàmù lẹ́yìn kọrin wọ́n jẹ́rìí sọ̀rọ̀ tí mo torí wọn mẹ́mẹ́ ọmọ òpònú ọmọ tí wọ́n gbé máìkì fún ti ń sẹ́ra ìlú bí ti ń sọ lédè lédè nu ayé tá a wà mẹ́ yìí ọ̀rọ̀ kọ̀ kẹ́ kọ́lá ayé má nìsín àfi kéèyàn lọ lè wá owó mo wo báyìí kò ní lárí nígbà mo gba máìkì ojú agbo mo ti ba ayé rẹ̀ jẹ́ èmi ẹ̀ fi irú nǹkan bẹ́ẹ̀ bóyàn kí n wà mí kan kéèyàn yẹ̀yẹ́ mímọ́ wàláhì nígbà ṣéwù ká wá láti Ọ̀fà níbi mòlúdì wọ́n sì pè mí níwà sí ibi mòlúdì náà ṣéwù ẹni tí ń ṣe mòlúdì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ mímọ́ nígbà tí mo gba máìkì tí mo bọ́ sójú agbo mo ní gbogbo tí ń jẹ́ nsúfí láyé tó bá fi ẹnu yẹ̀yẹ́ mímọ́ eléri ibú nsúfí ni ìjòkó sí mẹ́tẹ̀ mo ní kò sí tí ó ṣẹlẹ̀ o nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí mo láwa nífẹ̀ẹ́ ṣe Ibrahim dáadáa àmọ́ àkọ́kọ́ ọ̀fẹ́ tá a kọ́ ní ṣíṣe Ibrahim ìfẹ́ mímọ́ ni ṣe Ibrahim máa kéwú púpọ̀ ó sì bàbára kéwú ọwọ́ pẹ̀lú àrẹ ló súnfí ọwọ́ pẹ̀lú yẹ̀yẹ́ ìmọ̀ eléri ibú ni ọlọ́dọ̀ tiwa èmi kì í fi irú rẹ̀ bóyàn bí tí wù kó ma torí láti bí ìfẹ́nu yẹ̀yẹ́ mímọ̀ tẹ́ ìfẹ́nu yẹ̀yẹ́ mímọ̀ ibẹ̀rẹ̀ tí ń ba yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kékèké tí ń bọ̀ jẹ́ ọmọ Abrahamu ni yọ ọmọ ọdún mélòó ni ó wọlé kéwú ní 2005 ó parí ilé kéwú ní 2020 ló parí ilé kéwú ọmọ kékeré tí ìníyàwó lé ayé ọmọ mà ti bàjẹ́ nù àmọ́ yìí tó dá mi lójú ni pé bọ́mọ òun ṣe kéré tóun bọ́mọ òun ti kéré mọ́ ó dá mi lójú wípé kárásímà rẹ̀ ò gbé kó dánrú sẹ́bẹ̀ wò tí kì í bá ṣe wípé àwọn kan bẹ́ lábẹ́rẹ̀ táwọn ọlọ́pàá gbìyànjú ká túnṣu désàlẹ̀ kòkó ònẹ́ka àṣìkáṣùn wàrà àdáàlìkà àwọn kan bẹ́ lábẹ́ tọ́mọ yẹn ṣe ìtẹ́fì mọ̀ ní wípé ìjọ Monday lọ́mọ yẹn dọ́dọ̀ rẹ̀ ìjọ Monday náà ló pa ìjọ Monday náà ló kún ìgbà tí ó fi díjọ́ kẹta tíjọ́ kẹrin tí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ nínú pàtì rẹ̀ ló ti lọ ó ti sẹ́lẹ̀ out ó ti tà jáde ẹtúsù désàlẹ̀ kòkó ìkan nínú àwọn àfáà bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí kọ́nà kó bá ń sàlékún dáadáa fún wọn wọ́n ní ṣé òun fàlú sí mo ní náà wọ́n ní kí lẹ rò pẹ̀lú àwọn tí ń sọ pé kí wọ́n pa Abrahamu mo ní tí mo rò mo ní bẹ́ẹ̀ mi tí wọ́n rò náà mo ní ìrò pé wọ́n pa àwọn fún lẹ́wọ̀n dé but automatically ayé ti bàjẹ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dúró lérí kí wọ́n pa Abrahamu ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ sí ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ kí wọ́n tètè pa kásìrì lè mẹ́tù wallahi mo fọlọ́ búra bá ti sọnù wọ́n fi wá sọ ìtàn Murtala ikú tó pa àti Dinka ẹni tó jẹ́ chief of staff ní àsìkò rẹ̀ wọ́n lò sunkújù níbi bẹ́ríà rẹ̀ òun ló sunkújù ìgbà tásìrí wá tú pé ẹni tó lọ lè tájẹ̀tì Murtala tó pa Dinka ni wọ́n wá mú Dinka òun làkọ́kọ́ ẹni tí wọ́n sọ wípé Dinka ni ó dangerous o gbogbo bí ẹ bá ti rí ibi ẹ bá ti kábàyì ẹ bá síbẹ̀ náà ni ẹ mọ́lẹ̀ fẹ́ mú wá o òun làkọ́kọ́ ẹni tí kọ́ wíbẹ̀ nígbà tọwọ́ tẹ tọ̀hún wá sọ pé tó káyà òun lẹ́nu ni pé ṣé chief of staff ló yẹ kó sọ ọ̀rọ̀ tó ṣe pé báwọn ṣe di kúùpù yẹn ó mọ̀ pẹ́ ó wá sọ gbogbo ọ̀nà tó fi involve níbi pípa Murtala ẹ wáyé àmọ́ nítorí kásìrì tòun mọ̀tù oníkàrí pípa Dinka wọ́n òun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ nídìí pé ẹ para mọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ẹ pa torí kásìrì rẹ̀ mọ̀tù
gbogbo yín lọ́lọ́run tú láṣìírí yóò wọlá pé ẹ dá ẹ̀mí ọmọ yẹn lógbodò yóò wọlá pé ẹ sọ àwọn òbí rẹ̀ sínú ìbànújẹ́ ayérayé wọ́n ṣe fìdáwò ọmọ tí wọn ò rí sàrí rẹ̀ ọmọ tí wọn ò rí sàrí rẹ̀ wọ́n ṣe fìdáwò rẹ̀ ọmọ tí wọn rí ibi tí wọ́n sin sí wọ́n wá ṣe fìdáwò rẹ̀ gbogbo yín nù ọlọ́nu èyí tí fi conclude ọ̀rọ̀ yìí kẹ́mi tó bọ́ sínú màkọ́ ọmọ wa tá ń ké ẹni ó bá lè dúró ké èyí tí mo fẹ́ fi conclude ní wípé èyíkéyìí nínú àfà ó sàgbàlagbà àfà ni ó sọ méke ni ó sọ̀dọ́ ni tó bá bọ́ sí social media àbọ̀ bọ́ síbi wáàsí kan níbi òde wáàsí kan ìwà ń sọ̀rọ̀ tí ń fi yàní ń fi owó ń fi entice àwọn èèyàn ń motivate àwọn èèyàn pẹ̀lú àwọn statement yẹn tó bá jẹ́ pé ẹ bá wà ń tòsí rẹ̀ lẹ́ni oko tí ò bá tẹ́ ẹ̀ bá ṣe ń tòsí rẹ̀ tó ẹgbẹ́ bí tẹ́ ti lè máa kọ́mẹ̀tì ni àwọn èpè rabata ènìyàn máa ṣẹlẹ̀ rẹ̀ níbẹ̀ tẹ́ ẹ bá kọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe ó lè já sí pé ọmọ tí yín náà ń bẹnu ẹni tí wọ́n padà bá yẹ rẹ̀ jẹ́ o ọdún tí mo ní mo ṣe program tí mo ṣe tí mo fi sọ iye àwọn tí ń ba yé jẹ́ in tó ṣẹlẹ̀ ńgbà náà ó ní àwọn ọmọ mẹ́rin ìkan jí ọmọ 18 years ìkan 17 ìkan 19 ìkan wá jẹ́ 21 àwọn mẹ́rin girlfriend wọn náà ni wọ́n sì pa wọ́n sì gèrè rẹ̀ wọ́n sì lọ lè jù wọ́n wá bí wọ́n pé bolẹ̀ tí orógùn tẹ́fẹ́ sí wọ́n nínú àwọn oògùn táwọn rí lérí Facebook sáyé là ń lò yìí ayé là ń lò yìí ẹ dákun torí tọ́lọ́run ẹ jẹ́ kí kálukú mọ̀ níwà sí ìfà wa ìpèsè wa tá a fẹ́ jẹ́ lónìí nù gbogbo tí ń jí àfà ni mo sọ tí wọ́n motivate àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu dúndùn lérí owó kàlámù asalon kàmùgárà mùsùlùmí an orin tí mo kọ́ ń jó nínú orin tí jó nínú ọ̀rọ̀ wọn dùn kàmùgárà mùsùlùmí an mélòó ẹni tí ń tẹ́tí gbọ́rọ̀ wọn tí nù rí wọn wá gbá àtàjẹ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ eléri ibú ni wọ́n o kéwù ni ẹja fèsì ìmọ̀ ni ẹja kọjú sí èyí òun in láfi láyé láfi lálẹ́ kìámà in tó yẹ ká máa bí àwọn sọ̀rọ̀ kan náà gbogbo àwọn afáàtì máa pè wá sí wọ́n dé wá sí tó pé ẹ̀ nínú ojú ti wá sí náà sí bí ká máa yin olóde tó pè wọ́n bí ká máa yin àwọn afáàtì bẹ́ẹ̀ wá sí sáwọn èèyàn mọ̀ tó máa wá sí ni kálmà wá sí àlùwáàsù sáwọn èèyàn mọ̀ tó mẹ́ni kò sí ti ń jẹ́ wá sí táwọn kábàrà sòdodo ọ̀rọ̀ kárára wa létí àlìkíámà làfáà máa pèpè sí káfí níbẹ̀ rọ̀ lọ́n níbo lọ́lọ́n ti ní káfà pèpè sáyé ibo lọ́lọ́n ló ti ní káfà pèpè sí ayé gbogbo àfáà ti máa pèpè sáyé eléri bú àfáà Ọlọ́run kó ṣàlékún àánú rẹ̀ fún